káàbọ̀ sórí ètò ìjìnlẹ̀ ọ̀rọ̀ àṣà àti ẹwà èdè Yorùbá láti ilé-iṣẹ́ Zamlash Television. Fún ìbéèrè tàbí ìmọ̀ràn ẹ lè pè wá sórí 07066303774. ẹ ṣé púpọ̀, ẹ máa bá wa kálọ. Yorùbá ni ó dá yín lójú. Yorùbá ni mí. Ẹ jọ̀wọ́ ẹ bá yin yànnàná kíní kẹ bá ní sọ fún àwọn èèyàn tí Yorùbá ń pè ní adélébọ̀, omidan àti ọmọge. Ẹ jẹ́ ká mọ̀ ìyàtọ̀ láàrin adélébọ̀, ọmọge àti omidan. Adélébọ̀, omidan àti ọmọge. Bẹ́ẹ̀ni. Omidan ọ̀tọ̀, adélébọ̀ ọ̀tọ̀, ọmọge ọ̀tọ̀. Omidan ètí ò tí ọkùnrin ò tí pọ̀jù. Adélébọ̀ tó ti bí tí kan ọ̀mí jáde lára ẹ̀. Ọmọge ọ̀ṣọ́rọ́ tí wọ́n ti débẹ̀. Yorùbá ni mí. Ó dá yín lójú. Ó dá mi lójú. Ẹ jọ̀wọ́ ẹ bá ní ṣàlàyé káwọn èèyàn mọ̀ ìyàtọ̀ tó ń bẹ láàrin ọmọge, omidan àti adélébọ̀. Ẹ jẹ́ kí wọ́n mọ̀. Ọmọge jẹ́ obìnrin tí ò tí ì ní ọkọ tán tí ì wọlé ọkọ. Omidan ọ̀dọ́ ọmọ obìnrin ló ń pè ní omidan. Adélébọ̀ ni èyí tó ti ń ṣe abilékọ tó ti ń bímọ lọ́dẹ̀dẹ̀ ọkọ, òun ló ń jẹ́ adélébọ̀. Ṣé Yorùbá ni? Yorùbá ni mí. Ó sì dá yín lójú. Ọmọ Yorùbá tàtà pọ́nbélé ni mí. Ẹ jọ̀wọ́ tí Yorùbá bá ní ìyàtọ̀ wo níbẹ̀ láàrin omidan, ọmọge àti adélébọ̀, ẹ bá ní ṣàlàyé. Adélébọ̀ ẹni tó ti márì tó ti bímọ. Omidan àti ọmọge ìlọ́kàn lè ṣe because omidan ọ̀rọ̀ tó ṣe ń dàgbà bọ̀. Ọmọge yẹ tí ó ti boyfriend lébi ṣe. Ṣé Yorùbá ni? Yorùbá ni ọmọ Yorùbá ni ọmọlẹ̀ Yorùbá kan lélẹ̀. Ó sì dá yín lójú. Ó dá mi lójú dáadáa ilẹ̀ Yorùbá láti bí mi. Ẹ jọ̀ọ́ Bí Ìbàdàn gan ni mí. ẹ bá ní ṣàlàyé ìyàtọ̀ tó ń bẹ láàrin ọmọge, omidan àti adélébọ̀. Ọmọge ni ọmọbìnrin tí ò tí ì wọlé ọkọ. Ọmọge nìyẹn, ọmọge ọmọbìnrin. Bọ̀dá omidan ni obìnrin tí ò tí ì mọkùnrin rárá àtọ́wọ́tọ́ àti ìjábálẹ̀ ẹ̀ òun lomidan. Adélébọ̀ obìnrin tó ti bímọ tó wà ní ọkọ.